Àjọkẹ́ òní ní sọjọ́ bí rẹ̀ gangan àwọ̀ ẹlẹ́wà obìnrin. Àpọ́nbẹ́pọ̀ ragùn tásán ló kárẹ̀ láyé ò wá ṣe ìsàmọ́dún. Ọdún owó ọdún ayọ̀ ọdún dùnú ló mọ̀ ṣe. Mèbọ́mọ́ rẹ ló pè mí sórí àgọ́. Ọlá Olúwa ló ní bá mi kí ìyá mi, wúrà mi ní ìfẹ́ mi ní ìyá mi. Tí sọjọ́ bí lò ní kó pẹ́ láyé kàrin kése. Wọ́n ní bọ́dúnbádùn Victoria mọ̀ gbọ́hùn lẹ́nu mi. Orógbó ló ní ògbó, Àwùsá ló ní òlé téńté lórí àti àṣẹ ìsàmọ́dún ọdún òre ọdún bùkún kó mọ̀tọ́ ọwá nínú ọdún tuntun. Ìwà àròhùn gbé sọnù yóò ṣe bí ọmọ. Wọ́n ní lókè lókè lẹ́múrú sí o, iwájú iwájú lọ́pọ̀ ibi tí ń re sí. Lókè lókè ló máa lò ní báwọn rẹ̀ yín rárá. Akíkanjú obìnrin gbò láti yọ láàrin ogun lọ́gọ̀ obìnrin ni. Ǹjẹ́ tí Adébáyọ̀ níbẹ̀lẹ̀ yóò bá jáyà mi a sì jálè mi. Mo ní ó kárẹ̀ láyé àbí ọmọ ńlá bọ̀ já gbọ́rọ̀ gbọ́rọ̀. Mo ló wá ní báwọn wá nájà wéréwéré. Ó wá ní wá báwọn nájà wàràwàrà. Jẹ́ kémi dúpẹ́ lọ́wọ́ ọmọ rẹ ni ọlá rẹ ni dùnnú rẹ ni. Lónìí mọ̀ pé ọbí ológun ẹrú kì í mọ̀ pé ọbí ọlọ́gbọ́n ìwọ̀ ọ̀fà. A Victoria Àjọkẹ́ jẹ́ mi wá máa fèyí rẹ̀ ní àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Mẹ́ẹ̀bí Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjẹ̀gbín yóò ọmọ àjẹ̀gbín jẹ́ ẹ̀kára wọn. Ìbàdàn májà tí ń kára wájú lẹ́rú. Mo lẹ́yìn lólúyọ̀lé ọmọ àjò rosùn. Ọmọ àgbọ̀ sásásásá ogun mọ̀mọ́ sáníyàn. Àjọkẹ́ ọmọ àgbọ̀ yàyàyàyà ogun mọ̀yà. Òkè gúlútú ni bàbá yín fi ń bọ̀ sàbárí, igbó sùúrù ni bàbá yín fi ń bọ̀ lógun. Ológun oníkéré ọ̀sábàrí òfò ọjà ní bádìjọ́ ọjà. Jájọ́ ránṣẹ́ pọ̀ sàbárí tó bá dọ̀jọ́ eré, jájọ́ ránṣẹ́ pọ̀ lógun. Màrí máa kọgun, Ìbàdàn lójó, Ìbàdàn ló Àjàyí, Ìbàdàn ló Ìbíkúnlé. Àjọkẹ́ Ìbàdàn ló Ògúnmọ́lá olódògbò kẹ̀rìrì lójú ogun. Owó Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Àgbà ló Ògúnmọ́lá ti tó kòkó ó sáré. Àgbà ló Ògúnmọ́lá jókòó bá bẹ́ẹ̀ lómi lọ. Victoria ẹ̀yin lọ máa rọ́gbìn mọ̀ lẹ́sọ̀ bọ́yọ̀ kẹ́niyàn máa rí kéèyàn gbọ̀ngàn òjò láàárọ̀ mi wẹ̀ nílé àrólú owó olófin ògbójò sọ́bọ́yọ̀ ké ọmọ kéré òjò tọ̀yà kí wọ́n mọ̀ ṣe gbé ọ̀fọ̀ ọ̀yà Àjọkẹ́ gànàkú ẹ̀yìn rẹ̀ òjò tó sà mo ní kí wọ́n mọ̀ ṣe gbé ọ̀fọ̀ sà láwẹ̀ mo ní kéré dìkẹ̀yà mo ṣẹ̀yẹ ọmọ ẹ̀yìn sẹ̀yìn gẹ̀dẹ̀ eégún di mẹ́fà lópin ilé kí ní ṣètò bí ìrìn ò máa wo Àjọkẹ́ o ẹ̀kúṣe mẹ́fà mo lò ó gbóògbó o ẹ̀wà sọ egúngún bó ṣe lu ká ọ̀la àbí àjèrè ẹ̀kúlé ògbín nígbàlẹ̀ òsì gbòròṣẹ̀ òsì gbalẹ̀ṣẹ̀ eégún tó bá fi gbòròṣẹ̀ aṣọrẹ ajẹ́gbìn kaṣọ dáhùn pọ́npọ́n ajá ò gbọ́dọ̀ jẹ́sà ògbìn Victoria èyí tó bá fi gbalẹ̀ṣẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ iwájú ológbòjò ìgbégun ẹ̀yìn ológbòjò ìgbégun ọ̀tún ológbòjò ìgbégun òsì ológbòjò ìgbégun èmi wò ké mówó lẹ́hún èmi ò ríbi tí wọ́n kẹgbẹ̀rún eégún sí mọ́ ológbòjò níyàn sọ bọ́yọ̀ kí ọmọ rí kéèyàn gbọ̀ngàn òjò láàárọ̀ mi wẹ̀ nílé àrólú ó wá dílé Adébáyọ̀ nílé olówó orí rẹ̀ gangan ọmọ ogun ooo ló jẹ́ kí wọ́n tẹ̀rín tẹ̀yọ màláké ni wọ́n máa gbòjò lọ́wọ́ ogun adé orí ẹ̀ gbàsẹ̀kẹ̀ wúro lówó ẹ̀yọ tàná tójò tẹ̀rùn ẹ̀lẹ́ o ara kí mọ̀ tó nìyí jó gbẹ̀rú má ó gbẹ̀ ẹ̀kọ́ ẹ̀rú ní sinmi ẹ̀ kó lè sinìyàn mo ní ṣe bẹ́yìn ni ẹ̀yin lọ́ máa gẹ̀ẹ́sìn bàbà egungun tóroko pẹ̀lú ẹ̀yin ẹni kọ́ pẹ̀lú ẹ̀yin orí a máa gbóore kalẹ̀ lọ́jà tayọ̀ bọ̀rọ̀ nírẹ̀ kó ọmọ alákẹ́sìn nìyẹn ẹ̀yin lọ́mọ òru làásèkà èèyàn tó bá ṣerú ẹ̀ lọ́sàn irú ẹni náà ò ní farare lọ ẹ̀gbá mọ̀ ní sàbí gbòǹgbò àkàlà ọ̀sán làásò ó tó mẹja tí ń gbẹ́nu bú sọ̀rọ̀ ọmọ rẹ̀ kú sáwọ̀rọ̀ mi rẹ̀ ẹ̀yin lọ́ máa tẹ́ ní wíjọ tírun rẹ̀ sàn lẹ̀ rẹ́rẹ́rẹ́ ìgúnnújùgún pẹ̀lú mi ẹ̀yìn lọ máa kìtìkàtà ìbọn bọ́n oògùn Àjọkẹ́ o ogun ló lé bàbá wọn dábí Olúmọ ẹ̀gbá mọ̀ Lisa agbóhùngbò àkàlà dákúnjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ọmọ rẹ̀ ìfẹ́ rẹ̀ ni Ọlá Olúwa Global Furniture lónìí bá mi kí ìyá mi wúrà mi ni orógbó lóní ògbó obì kó wá bá obì òkú dànù àwọ̀ ẹlẹ́wà obìnrin dídákun máa ń gbóhùn lẹ́nu mi wọ́n lórí àdìrò oníburú kó yé dúdú tàbí oníburú kó máa yọ lóòrùn oríire oníburú òní báwọn ká gbàgbọ́ nínú ọdún tuntun àrídùnnú rẹ̀ òní di bàjẹ́ àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀ ọdún dùnnú ìrì olókun kó wá fọ̀ dẹ̀dẹ̀ Àjọkẹ́ ṣe bùgbé o
ọdún tó ṣe lọ́dún yìí ò ní sàṣemọ́ àṣẹ ìṣàmọ́dún ó sọdún owó ó sọdún ọlá mọ́ ní ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó bá wọn rí ìnira onídé bá wa gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ níràn kókó lágbà lágbẹ̀dẹ̀ ni ó máa mọ̀ rọ̀ ọ nínú ọdún.